Malami àti Amaechi kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀, wọ́n darapọ̀ mọ́ ADC. Mínísítà tẹ́lẹ̀ fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí Abubakar Malami, SAN àti mínísítà tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amaechi ni wọ́n ti kọ̀wé fi ẹgbẹ́ òṣèlú All Progressives Congress sílẹ̀ báyìí. Gẹ́gẹ́ bí Malami ṣe wí, ó pinnu láti gbé ìgbésẹ̀ náà látàrí ìfẹ́ tó ní sí orílẹ̀-èdè rẹ̀ nítorí onírúurú wàhálà àti ìpèníjà tó ń ṣẹlẹ̀ báyìí kò bójúmu rárá. Ní pàtàkì jùlọ, Malami ní wàhálà ìjínigbé, ìgbésùnmọ̀mí àti àìsí ìbàlẹ̀ àyà ní apá àríwá orílẹ̀-èdè yìí ti fi ìjọba tó wà lóde hàn gẹ́gẹ́ bí èyí tó gbé ọ̀rọ̀ òṣèlú ga ju ètò ààbò àwọn aráàlú lọ. Ọkùnrin olóṣèlú ilẹ̀ Kẹ́bìnì kéde pé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ African Democratic Congress tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ fún àyípadà tòótọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ní ti Amaechi, ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers, ó ní nǹkan ti bàjẹ́ kọjá sísọ báyìí lórílẹ̀-èdè Nàìjíríà, ó sì nílò ìgbésẹ̀ àtúnṣe kíákíá. Ó ní ó nira fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ oúnjẹ tó wù wọ́n báyìí látàrí bí gbogbo nǹkan ṣe gbówó lérí lójoojúmọ́ tí ìjọba kò sì rí nǹkan ṣe sí i. Amaechi wá kìlọ̀ fún ìjọba ẹgbẹ́ APC àti àjọ elétò ìdìbò ìyẹn INEC láti má ṣe gbìyànjú pé àwọn yóò ṣe màgòmágó nínú ìdìbò àpapọ̀ tí yóò wáyé lọ́dún 2027.